ibadallah al-Qur'an eléyìí tí Olúwa Ẹlẹ́dàá wa tó sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn adájọ́ eléyìí tó rọ̀ ma òun náà ní pé kó bá òfin ṣẹ̀ríà mu kọjá pé lẹ́yìn ìgbà tí wọ́n ti pèpè fún sọlẹ bóyá ìpè alákọ̀ọ́kọ́ eléyìí tí wọ́n máa ń pè lóru ṣáájú kó tó di pé alifájàrí yọ kẹ́nìkan wá máa kí al-Qur'an gbára ẹ̀rọ tí máa mú kí òun búgbẹ̀mù kó wá jẹ́ pé al-Qur'an tẹ̀yìn kéwọn ariwo rẹ̀ oníwà gba gbogbo ayé kankankan ní òru gànjọ́ lásìkò ìgbà tí àwọn ènìyàn ń sùn lásìkò ìgbà tó ṣe pé ó ń bẹ nínú àwọn ènìyàn ẹni tó ṣe pé ẹ̀rọ tẹ́ fi ń kí al-Qur'an yóò gbé al-Qur'an wá sétí rẹ̀ òun ṣe ń bùkátà láti bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ nígbà yẹn ìmọ̀sí gbogbo wa sí ni wípé tí wọ́n bá ń kí al-Qur'an ààyè ò gbà wá láti jẹ́ pé a máa sọ̀rọ̀ nígbà náà kí ló dé tọ́wọ́ á fi al-Qur'an tí wọ́n ń ké tó fi dí àwọn èèyàn lọ́nà láti jẹ́ pé wọ́n láǹfààní àti ṣẹ̀ṣẹ̀mí wọn ní ìrọ̀rùn ṣẹ̀ríà ò fara mọ́ tó bá jẹ́ pé al-Qur'an tẹ́ ń kéwọn lẹ́yìn ìgbà tẹ́ pé tí òru eléyìí tá a máa pè fásùbà ẹ fẹ́ lò láti fi ta àwọn èèyàn jí ni wọ́n lè bá a ma wípé ilẹ̀ ti má alifájàrí ti fẹ́ yọ káwọn náà má jáfara wọ́n lè bá a jẹ́ kí wọ́n wá sí mọ́sálásí sọ̀láàtì tá a ti pẹ́ ń ó ti tó fún eléyìí ní nǹkan tẹ́sán ìsìláàmù mú wa ó ní apèpè fún sọ̀lá ní òru kó tó di pé alifájàrí yọ fún àsùbà ẹ tún wá pèpè míì eléyìí tí ó jẹ́ ti sọ̀láàtù subh lẹ́yìn ìgbà tí alifájàrí bá ti yọ eléyìí tó túmọ̀ sí wípé a wá gbé késẹ́tì al-Qur'an kan sí àbáwá gangan fúnra wa iná aláma kí al-Qur'an gbára ẹ̀rọ amóhùnbúgbẹ̀mù ní àsìkò tí àwọn ẹrú Allah tó ní kálukú wọn tí wọ́n forí lé ìrọ̀rí wọn nílé wọn kó wá jẹ́ pé afẹ́fẹ́ lẹ́yìn afẹ́fẹ́ dín wọn lọ́nà eléyìí òfin ṣẹ̀ríà kò fara mọ́ bẹ́ẹ̀ náà ni tó bá tiẹ̀ jẹ́ pé késẹ́tì ìdánilẹ́kọ̀ọ́ kan CD ìdánilẹ́kọ̀ọ́ kan òun náà lè fẹ́ gbé sí nírú àsìkò yìí ṣẹ̀ríà kò fara mọ́ nítorí pé kò sí lákọọ́lẹ̀ nínú nǹkan tó wà nínú Islam bẹ́ẹ̀ ni ẹ tún fẹ́ fi yọ àwọn èèyàn lẹ́nu ní àdádálẹ̀ lásán ni ó sì máa jẹ́ ẹ pèpè fún sọlá ìpè tẹ́ bá ti pè fún sọlá ó ti tó láti ta àwọn èèyàn jí láti wá sí mọ́sálásí àbùkátà ká máa yọ àwọn èèyàn lẹ́nu pẹ̀lú késẹ́tì al-Qur'ani àbí késẹ́tì ìdánilẹ́kọ̀ọ́ àbí ìwọ náà ló gbé máikrófóònù sẹ́nu tọ́mọ wá kí al-Qur'ani sí nítorí pé wọ́n fẹ́ ta àwọn èèyàn jí kò bófin ṣẹ̀ríà mu. bẹ́ẹ̀ náà ni níbòmíì lọ́jọ́ júmọ̀à nígbà tó bá ti di wípé ilẹ̀ ti má lọ́jọ́ júmọ̀à á rí i pé wọ́n gbé al-Qur'an wọ́n gbé késẹ́tì ẹ̀sìn ní mọ́sálásí ariwo yẹn iná ọmọ wa sọ lálá láti mọ́sálásí nítorí káwọn èèyàn lè dá mà wípé kínu tí kò ní lọ́jọ́ júmọ̀ ó dìgbà tẹ́yìn bá tó gbẹ́rù kásẹ̀tì yọnu sí kó tó di pé àwọn èèyàn mà kó ní lọ́jọ́ júmọ̀ kò bófin ṣẹ̀ríà mu irú ẹ̀ náà lè tún máa ń ṣe láwọn orílẹ̀-èdè lárúbáwá kan tó bá ti di jọ́ júmọ̀ àbáyẹn tó bá ti di pé àsìkò àti ṣe khutuba ó kù bí wákàtí kan àbí nǹkan tí ò tó bẹ́ẹ̀ ẹnìkan tó mọ al-Qur'ani ké yọ wá mú ẹ̀rọ amóhùnbúgbẹ̀mù yóò jókòó níwájú mọ́sálásí yọ máa wá ké Suratul Kahf lọ́nà tó ṣe pé àwọn èèyàn tó wà nù mọ́sálásí oníkálukú wọn máa tẹ́tí gbọ́ ìmọ̀sí gbogbo wa sí ni pé ní Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe wá lójú kòkòrò rẹ̀ wọn náà ní kí tó lórí tẹlẹ́mù wa ká máa ké Suratul Kahf lọ́jọ́ jùmọ̀ kìí ṣe pé kẹ́nìkan máa ka kọ́ máa pariwo sí wa létí kálá kẹ́ máa ṣe kọ́ wa ká máa ṣe tasbihat àti tahmidat àti takbirat àti la hawla wala quwwata illa billah àti la ilaha illallah eléyìí tí Ànábì sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa kò sọ pé kẹ́nìkan máa ṣe káwa yòókù ká máa tẹ́tí gbọ́ kò sì sọ pé kẹ́nìkan máa ṣe lọ́nà tí ṣíṣe rẹ̀ tí ó fi máa yọ aráyé lẹ́nu rárá o oníkálukú kọ́ ká tiẹ̀ ni kò sí ń tọ́kàn mí pẹ̀lú tiẹ̀ tọ́ka kò sí ń tọ́kàn pẹ̀lú tèmi tí mo kà ìjọsìn ni mo ń ṣe ìjọsìn ni wọn náà ń ṣe ń gbọ́dọ̀ fi tèmi yọ lẹ́nu wọn náà gbọ́dọ̀ fi tiẹ̀ yọ mí lẹ́nu á ń bọ̀sibọ́sí pé á wàá fi tiwa tá à ń ṣe
a máa fi yọ aráyé lẹ́nu kò sí nínú nǹkan tẹ́sí Islam tó mú wá fún wa. ẹ rántí pé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó yẹ pé wọ́n ń bẹ ní ìtòsí ibi tí mọ́sálásí wà àti ní jìnnàjìnnà àwọn ẹni tó ṣe pálá rẹ̀ ni wọn àwọn ẹni tó ṣe pé ń ti ń ṣe wọn kò fẹ́ ariwo ń ti ń ṣe wọn kò fẹ́ kẹ́nìkan kó máa sọ̀rọ̀ eléyìí tó ṣe pé yóò ti lọ ohùn rẹ̀ ó ti lọ sókè jù nítorí pé ó lè ṣe léṣe pẹ̀lú bí àlàáfíà rẹ̀ ti ṣe wà yàtọ̀ sí eléyìí àníkẹ́tì ẹ̀ máa ṣerú ntọ́jọ́ báwọn bid'atun makruha àdádálẹ̀ ni eléyìí tó ṣe pa kórìíra gbogbo wa la gbọ́dọ̀ jìnnà sí ẹ̀sìn wa nìyẹn ẹ̀sìn Islam ọ wá ní pé torí pé ògèdè ṣọ́ọ̀ṣì iná ló yípo yín bí tẹ́ ẹ wà ariwo lálá ni wọ́n máa pa sí létí ní gbogbo òru àti ní gbogbo ọ̀sán ẹ̀yin náà wá fẹ́ retaliate ẹ̀yin náà fẹ́ gbẹ̀san lẹ́yìn náà ṣe máa pariwo táwọn bá ń ṣe iṣẹ́ ẹni tó ṣe wípé ẹ̀sìn tó lò ń ṣe kò lófin kan eléyìí tó ṣe kọ́ darí wọn táwọn wà lófin tó darí tiwa táwọn bá ń ṣe bí wọ́n ṣe ń ṣe torí pé wọn ò lẹ́sìn tí wọn náà ní láti wá máa kọ́ṣe wọn tí wọn náà fẹ́ sọ pé ò lẹ́sìn máa nì torí òfin ẹ̀sìn Islam kò gbà ike kọ́ yọ ẹnìkankan lẹ́nu kò gbà ike àsìkò táwọn ẹrú Allah tó ní kálukú ń sun oorun rẹ̀ kó wá jẹ́ pé tiẹ̀ ló fi jí gbogbo èèyàn kalẹ̀ eléyìí kò sí nǹkan tó